ìbàdàn mèsì ọgọ nílé orí ọlẹ níbi olè gbẹǹjáre ohun olóhùn ìlú ògúnmọlá lódò kẹrí lójú ogun ìlú ìbíkúnlé alágbàlá jàyàjàyà ìlú ọjàyí ògbórí ẹfọn ọsá filafila ìlú látòsà àrí ọ̀nà kákàǹfò ọmọ ìlàlọ́mí ìjà kan tí wọ́n já lọ́jọ́ sí ó sojú olè ó sojú olóhùn ìbàdàn máa jòrò sùn ọmọkùnrin bẹ̀rẹ̀ kí ó tó wọ̀ bí ti ń kó nílé ní kálejò ẹlẹ́yẹlé lólomi ti darú tọmọ lálùpọ̀ wọn mu àṣejìrẹ́ lómi àbùwẹ̀ nílẹ̀ ìbàdàn ọmọ àjẹgbíjẹ kara wọn máa fi ìkara mu fọ́ọ̀rì mu ìbàdàn kí bá ní ìsọ̀rí àìránni lọ sógun ọmọ lérí ikú pogun yanbi ńlólú ìbàdàn mèsì ọgọ nílé orí ọlẹ ìlú ògúnmọlá o ìlú àjàyí ògidì olú oníkànga àjípọn ẹ má ṣe gbàgbé Tosmart TV ni ẹ máa wò òun ni ẹ láìkì kẹ́ subscribe Ibmas Chant ni ẹ fọ́lọ̀ Instagram ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n lèmi jẹ́ Àlàbí Adé ọmọ òṣèré pààrọ̀. What the fuck?